ọ̀kárí ọkùnrin mẹ́sàn-án mo jẹ́rìí ilé obìnrin mi ọmọ ṣe àpò àkókò àṣejẹun nìkan jẹ́. jẹ́ kí n láyé. wọ́n àwọn question orí burúkú ló ń béèrè lọ́wọ́ àjàmbá àṣejẹ́ ló wà nílẹ̀ ìwọ ló máa jẹ́ wọ́n ní fún àlàáfíà èmi àti ẹ wọ́n ní ibi kan bọ̀ wájú tó ń bọ̀ kó dẹ̀ gbọ́dọ̀ kàn wá ìwọ dẹ̀ lóbìnrin inú ilé. Bọ́wálé mi ò lè jí àṣejẹ. ó dàrú orí ẹ̀ dàrú ní pípé èmi ló ń bá sọ wípé o ò lè jí àṣejẹ kankan so èmi ni mò ń sọ̀rọ̀ ló ń change ẹ̀ fún mi ló ń kọ́rọ̀ mi dànù ní àbí. bàbá ṣé mo lè fi nù ṣé mo lè lọ́mọ lọ́fọ̀ọ́. ó lè fi yóò finú fídọ̀ jẹ́ fún ara ẹ̀ ni. ó yá finú fídọ̀ jẹ́ finú fídọ̀. Bọ́wálé mo ní mi ò lè jí àṣejẹ kankan. Are you okay? Ṣé o sick ni?